nílé lóko lódò ni o tẹlifíṣàn Àròyé òye òjò bí ewé mi o tẹlifíṣàn Àròyé o Àròyé tẹlifíṣàn ó lè mi.
torí èní la rí o ṣé ká má pọ̀ sí ìjọba rẹ̀. ó ní ayé wọn á tó òrò ilé mi ní ayé wọn á tó òrò dẹ̀dẹ̀ ní rògbòkò lágbàlá ayé wọn kalẹ̀ o ayé yìí á tó òrò ayé yìí o ayé yìí á dá lọ́lọ́rọ́ Olúwa.
tí mo bá wọ̀ lọ́jọ́ Sunday. Ìyàwó làwọn àlọ́ aláṣẹ́wọ̀n là ń lọ. Ọmọdé ló ilé èmi màmá tó bá olówó lọ́wọ́ ẹ̀yìn ilẹ̀ mọ̀ní bọ̀dá bábọ̀ kan. Olówó ṣèyàwó lórí, olówó ṣèyàwó alágbé. Ọ̀dọ́ bá ń láwà, ẹ bá ń gbọ́ wa láti àwọn oríjìnà ọmọ àràbà lábàbí. Àwọn rí lárabà, àwọn rí lárabà. Oríjìnà ọmọ àràbà ló ń kí lọ́wọ́. Màmá Tùmbá ló ṣeré yẹn. Láyé bá òde tó lè pàgọ́ ẹ̀wọ́ oṣù Ọlọ́run. Ẹ̀wọ́ oṣù sátìrà ọmọ ní kílé dárò pé tó lè pàgọ́ ẹ̀wọ́ oṣù Ọlọ́run. Ẹ̀wọ́ oṣù sátìrà ọmọ ní lélelélelélélélélélé. Ènìyàn lásán ló bá ara wọn jẹ́. Ìwà mọ́rin tiẹ̀ ò bá lékè èdè. Ìdí àràbà mo ṣí lélẹ́yìn, ó ti wà lọ́dọ̀ àràbà ló ti jù.
mo ní kẹlẹ́rú kẹlẹ́tù wo kẹlẹ́rú wo kẹlẹ́tù wo kẹlẹ́ tó ṣe bọ̀ orí kú kẹlẹ́rú kẹlẹ́tù wo kẹlẹ́rú kẹlẹ́tù wo kẹlẹ́ tó ṣe bọ̀ orí kú.
wọn ní jáde bàbá wa jáde pẹpẹtù àwọn. Ìwà ṣeré ojoojúmọ́ náà ṣe tọ́jú wa bàbá ara lọ́wọ́ kéko má dá sí òwe kéko má dá sí kéko má dá sí òwe kéko má dá sí alalaṣọ tí ẹ̀gbọ́n wa wọ̀ kéko má dá sí alalaṣọ tí ẹ̀gbọ́n mi wọ̀ kéko má dá sí mo ní kéko má dá sí òwe kéko má dá sí òwe. Epo má dá sí o, epo má dá sí o. Aṣọ tí ẹ̀gbọ́n mi wò. Epo má dá sí o. Ẹkú farabalẹ̀ kẹ́ máa gbọ́. Àdìgún ọ̀fà ìjọba ojú ayé mi ọba. Dájẹ́ mo fa ìjọba ojú ayé mi ọba. Òkúkú lọ́ba òkúkú léèwọ̀. Ọba ìjọba ojú ayé mi ọba. Ọmọ àjànà púpọ̀ sí kò wọ́n láwọ̀ sí lọ́lẹ̀ kò léyìí. Àjànà púpọ̀ sí kò wọ́n láwọ̀ sí lọ́lẹ̀ kò léyìí. Ẹ̀yin làkùkọ èkó kò síbi tẹ òkọ̀dé ilẹ̀ wí. Ẹ̀yin làkùkọ èkó kò síbi tẹ òkọ̀dé ọmọ àjànà púpọ̀ sí kò wọ́n láwọ̀ sí lọ́lẹ̀ lẹ́yìn. Ẹ̀gbọ́n mi Àdìgún mọ rí oníbẹ̀ olúróore. Oṣù òkú ìnáwó wa nígbà gbogbo oníkúmọ́ tó kú. Òní faragbàrù rẹ̀. Ẹnẹlẹ́ni onígbàtí rẹ̀ ṣe. Ọmọ oníkúmọ́, ayé oníkúmọ́ ẹ lórí. Ọmọ ọmọ ẹgbẹ́ oníyòkú. Ẹyin gbọ́ngàn ẹ̀mọ́ nínú òkú wò. Olóní bá pé ó máa gbádùn ní tirẹ̀. Ẹyin bá pé ó máa gbádùn ní tirẹ̀. Ògiri àlàpà ó kọ́ bí àwọn olùwàpá. Ògiri àlàpà ó kọ́ bí àwọn olùwàpá. Ẹni bá pé ó máa gbádùn ní tirẹ̀. Ẹnu ẹ̀nà wa, ẹnu ẹ̀nà wa. Kò lọ jìnnà jẹ́ o, ìwọ kù bẹ́ẹ̀. Kò má ní dàrú o. Gbogbo ntọ́lọ́wọ́ bá ti ṣe kò má ní bàjẹ́ o. Lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe ìrẹ̀lẹ̀ ó fi gbà o. Thank you. Lẹ́ẹ̀kan sí gbogbo ilé pátápátá ni mo kí láì bẹ̀rẹ̀ kúrò. Gbogbo ẹ̀yin bàbá pátápátá ní ti ní ẹ̀ṣẹ̀ ẹ̀kú ìdílé. Mi ò rọra mi ṣe àǹtí mi Ọláìdé gbogbo àbí sísá ṣé kí n kọ̀ntínúà àbíká kọ̀ntínúà àbí báwo níṣó. Wọ́n sọ pé kò yẹ kó jẹ́ káwọn bàbá tó wà nínú ọdún ọmọ ṣẹ́ẹ̀sì fún ara wọn gbígbé kébì náà kí n try àbídẹ́rì ọ̀dọ̀ kàwọn fáàmì. Thank you, sir. God bless you, sir. You dey ṣe fẹ́ máa tẹ̀lé mi. No bless you, ayé àjò. Gbogbo ilé pátápátá ni mo kí láì. Ẹ̀yin bàbá mi olóríire. Aláàjì bọ́bá dédé bọ́bá dédé. Aláàjì mi bá mi aláàjì kò bá dédé. Gbogbo àwọn NURT láti ọ̀dọ̀ kábẹ̀ the only one and only president of National Union of Road Transport Workers, the chairman, the president, Akínsọ́yà sí olúọmọ bàbá mi olóríire. I want to appreciate Alhaji Basharu for coming to this place for honoring our invitation. My daddy, Ifáwẹ̀mímọ́
Àyìndé ọmọ Àjànàkú alága gbogbo ṣòdì ní Òjòkòrò kábíyèsí Àràbà Òjòkòrò. I want to appreciate everyone. I want to appreciate you, sir. Ààrẹ Bámi Onímúṣì Àjínà kábíyèsí, I respect you. Kábíyèsí sir, the Odoka of Odoka, original Ekiti. Vice President, thank you so much, sir. Bàbá olóyè rẹpẹtẹ, bàbá olórí rẹ, bàbá olóyè kẹ̀kẹ́, bàbá lórí, bàbá olóyè kẹ̀kẹ́ kọrin lórí ìjókòó ni. Fún wa, kẹ̀kẹ́ fún wa kẹ̀kẹ́ fọmọ yìí, bàbá olóyè kẹ̀kẹ́ olóyè kẹ̀kẹ́ ṣífọ̀dọ́ká, bàbá olóyè kẹ̀kẹ́ ó wà lórí àdúrà, kẹ̀kẹ́ fún wa. Kẹ̀kẹ́ fún wa kẹ̀kẹ́ fọmọ yìí, bàbá olóyè kẹ̀kẹ́ àdúrà kan o. Ẹ̀lú owó bí náà. I want to recognize the presence of Alhaji MS. MSc, yes. MSc. Ta ló ń fẹ́ kí ló ṣe fún yín? Since now me kí ló dì yàn? Má fi Thank you so much for coming, my chairman, Alhaji MS. Gbogbo agbègbè ìwádìí lágbára náà. Inú yá máa dùn ní sà. Iná wà ló jẹ́. Ẹ bá ṣe ń lu ọmọ àdúgbò. Dèdèdè ò ní pè yín o. Èmi ò fowó ẹyọ. Sísá mi ò fowó ẹyọ. Ṣèbẹ́mi ló ní màmá Tùpá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ oníbàjẹ́ lọ́la Ọlọ́run bá a tó jẹ́ ọ bàbá mi kú oríire oníbàjẹ́ lọ́la Ọlọ́run a máa rí ṣe. Alhaji MS ẹ̀yin kọ́ náà fún lọ́wọ́ MS máa kọjá sọ̀rọ̀ tó ní bá tó fà ẹ̀kọ́ tàbí àmì ẹ̀yin èmi náà fún lọ́wọ́ ẹ̀yin kọ́ náà fún lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ máa dábọ̀ lọ́gọ́jọ́. Gbogbo yìí ni mo kí ọ mi ò lólódì ẹnìkan ṣe bẹ́ẹ̀ni náà ni akọrin bí ẹni ńlá kó sorry Princess Dara Mama Tùpá akọrin bí ẹni jẹ ọ̀yọ̀gbọ̀n. Àwọn bàbá mi apènígbà ìná ní kí n ìṣorílẹ̀ wọ́n ní kí n ṣe báwọn máa ṣe ṣe lórí ètò. Níkànnì tá a dé yìí níbí náà ni abala ètò tí bàbá mi Ifáwẹ̀mímọ́ Àyìndé ọmọ Àjànàkú tó ti fẹ́ fi àkàrà òyìnbó tó fẹ́ fi àwa lọ fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tòní. Àwọn náà ṣàlùyẹ ẹ káàbọ̀ máa òyìnbó ló ṣe o nítorí ẹ̀ náà ló ṣe wọ́n mi wá. Òyìnbó tó ṣàkàrà òyìnbó yìí ó rán mi wá láti Ṣáínà torí pé wọn ò ní ìkànnì ìwọ̀n ìjẹ́ ìgbà wà. Ṣé báyìí wẹ̀ wá gbà? Àkàrà náà ni ọbí gọ́gùn báyìí ní gúnlẹ̀.
My mother. See my mother. Esto ya era ahí. Asal dia. Ọmọ ayé bàbá ọ̀gá àgbèrò. Abẹ́ union. Union ni o. Ìyàwó ẹkú iṣẹ́ o. Kúrò lẹ́jà fún yí. Àbọ̀yọ̀ pọ̀rọ̀. Àbáyémọ̀ sọ àbọ̀ṣòdì àbí sọ́lẹ̀ lọ́jà. Wọ́n ní bàbá mi àràbà ó ń múra lọ́wọ́. Bàbá lọ àwòdà. Eégún fẹ́ yá sọ̀kalẹ̀. Eégún lọ yàṣọ padà. Eégún tí wọ́n gbalẹ̀.
lẹ́nu mi bá mi Àjànàkú wá ní kí n sọ wípé àwọn tí mo mọ̀ ni mo ṣe o àwọn tí mo mọ̀ ni mo ṣe mi ò ṣàwó ọ̀dẹ̀ mi ò ṣàwó èké àwọn tí mo mọ̀ ni mo ṣe ọlọ́lá yóò bá bòde bá mi olóríire ó ti débi ọmọ ọlọ́jọ́ ìbí èdè ikú bá pa ọmọ ìjẹ̀ṣẹ́ ohun tí mo mọ̀ pa ẹ̀kẹ́ o ẹ má bọ́ pọ̀ òjò mi o òjò ẹ̀kọ́ má fìdí pa mí ẹ̀yin lọ́ máa fìdí pọ̀ tẹ́ mọ́lẹ̀ máa wájú bí bàbá mi máa ẹ bá mú kíní ẹ ṣe níbi abala tá a dé yìí abala àwọn olóríire ni. This is where I want to know those that love my daddy. I want to celebrate my daddy myself on my own. I want to celebrate him. My daddy, my everything. I want to celebrate him. And as far as I can celebrate him myself, I believe everyone here can celebrate him. So, Rani DJ Pepe, I want to launch this cake with this amount on my own. If you love my daddy, I don't want to force anybody. If truly you love Àjànàkú, come and celebrate this cake. Come and celebrate him. But only our special people kan tí mo máa pè. Tí wọ́n wá bá mi celebrate cake nítorí pé àwọn ní èjìká tí kò kì í jẹ́ ká ṣọpọ́ bọ́ lọ́rùn gbogbo wa tá bá ti ń pè wọ́n báyìí ló máa ń dá wa lóhùn. I want to call on my daddy, my best daddy, Honorable Amjad. I want to call him to come and celebrate this cake for us, for the real Araba fans club. So I'm calling on my dad to come and celebrate this cake. Daddy mi, Baba Kamjad, ẹ wá bá wa, Alhaji Kamorudeen, Adigun, Adegoke, Àjànàkú, ẹ bá mi fún wọn látẹ̀wọ́ náà. Káwọn látẹ̀wọ́ ìmọ̀tẹ̀ ọ̀pọ̀ ẹ bá mi pé màámi Alhaja Abibat. Alájà Ìyálájé General gbogbo Òṣòdì sọ̀rọ̀ Erelu gbogbo wá sí mi màmá olóríire ẹ súnmọ́ mi ẹ wá bá mi celebrate cake. Then I want to call on my dad Onímúṣe Àjínà Onímúṣe Ànákọ̀rú bàbí olóríire àyànkọ̀ small boy the ever small boy that ever come. My daddy, the handsome daddy, Americana tí òkè pariwo. Bílẹ̀! Má tẹ nígbà mọ́lẹ̀. No touch the die. Túbọ̀ ẹ̀yìn ọ̀tàǹsbọ̀. 8 plug. Ya fọ́tò dà. Ẹ̀yin lẹ́wà bí ẹ̀ ní ya mọ́tò. Ok, olùyàdà. Ẹ dúró ẹ bá ìyá mọ́tò ẹ ní ya wèrè o. Ẹ jẹ́ bá mi celebrate kéèké. Ẹ jẹ́ kọ́ fún mi lówó. Ọmọ àkọ́kọ́ kọ́ fún mi ní wàsíwàsí. Wàá máa èmi nìkan ni o. Wàásù. Ẹ mọ̀ pé kéèké wọn. Ẹ mọ̀ bí tó tọ́jú bọ̀ ẹ̀ ní ibà yóò lágbára gan o. Màámi. Ó pọ̀ o. Súnmọ́ ni lámọ̀ ṣe ẹni ẹ súnmọ́ mi níbí. Ọlọ́láyé mo bá ròde. Kábíyèsí. Baálẹ̀. Afọ́ni lóúnjẹ máa wo kìkì ńláńlá lọ. Tí bá ti pàdé baálẹ̀. Ẹ súnmọ́ mi níbí. Bá mi wẹ̀ ní mọ̀ success. Màámi wẹ̀ mọ̀ success. Màámi wẹ̀ ní mọ̀ success. Màmá àwọn olóríire.
àwọn wọ́n ti já mi lẹ́ẹ̀kan màmá àwọn olóríire ẹ̀sùn mi níbí ms Alhaji ẹ wá bá bàbá mi ya fọ́tò náà ẹ wá celebrate kékeré náà ọkọ ìyá wẹ̀ mímọ́ ọkọ ìyàwó ẹ̀mí mọ́dà ẹ̀mẹ̀sí ọkọ ìyàwó ẹ̀mí mọ́dà ọkọ ìyá mẹ́ṣọ́ okay now big boy the big boy town ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ n súnmọ́ ìpè pápẹ́ kábíyèsí ó ní mo ṣe mo wọ́n pẹ́ máa fún mi lóhùn ó ní mo ṣe ẹ máa ṣe bóyá ṣe bí mo ṣe ayé ń ṣe náà nìyẹn ó yá ọkọ olúbalẹ̀ kí ni scope ó yá ẹ jẹ́ kó mọ̀ ìgbà transfer ìgbà transfer ó yá kópì yẹn fún yín. ó yá 81. ta ló tún fẹ́ celebrate láti bí bẹ̀ yẹn súnmọ́ bí. a ti ń pèsè. ẹ wá pápá òun náà ni mà ṣe ní bá fẹ́ náà gun mu jẹ̀díjẹ̀dí bàbá mi o ó tó di pé máa lọ bọ́lẹ̀ ṣígà èdè tòmátì àlùbọ́sà ẹja ní díẹ̀ òun náà ni bàbá mi fi ṣe. bàmí ṣẹ́gun ọlákúnlé ọkọ yàtọ̀ wọlé nù. yẹ́sà ẹ̀yà ìbá mi dá sí tọ́lọ̀ àṣìníbà ẹ̀fọ́ gidi síbẹ̀ balẹ̀ ẹ̀mẹ̀sí bàbá ìní gbọ́kún yín ọ̀dọ́ ọmọ bá ṣe máa ṣe wá sí ìwà lágbo ẹ̀ máa ṣe pálípálí ló wó mi ọ̀nà láyé mo bá rò dé ẹdín ẹ má ti yàwó ẹdínyàwó ni. ọyìn máa pè wọ́n fún business bash. ẹ set wọn dáadáa náà yàtọ̀. máa mi fẹ́ fẹ́ wo bímọ. Sorry. God bless you. Ẹ ṣé bàbá mi ojú òní tì yín. Ọjọ́ Islam orin ọ. Oya jẹ́ ká lọ. Ẹ jẹ́ káwọn ìyàwó yà. Ẹ jọ ẹ̀yin tẹ́fẹ́ máa débẹ̀ ní ma ẹ bọ́ sí ibi. Jẹ́ ká yà tó àwọn ọmọ. Ta ló máa yà yín? Níyàwó rẹ̀ o. Ẹ celebrate kékeré. Bàbá oya snap. Bani sùúrù. Àwọn ilé máa kó wẹ̀. Ẹ má yà wọn. Ẹ celebrate kékeré. Àwọn ilé máa kó wẹ̀ ni. Wọ́n yí gan wọ́n ìwà yìí. Apàṣẹ. Mo trọ́ọ̀sì àwọn ẹrúkú rẹ̀ kó tira yìí. Ẹ fẹ́ bọ̀ ni wọ́n. Àwọn ọ̀làgà ṣe wọn. Ẹ fẹ́ bọ̀ ni wọ́n yìí kò wù ú lò. Èso wo lọ́wọ́ rẹ̀ ò kó wọn ẹni o. Gbàgbé ẹ̀. Màmá ẹ má kọ̀ ló ya ẹyẹ o, ẹyà wa gangan ni. Ẹ máa ríra yín. Àìsàn ọmọ kékeré o, ẹ má lọ kọ̀ wá. Ẹgbẹ́ yẹ. Ẹ̀wẹ̀ yìí yẹ. Ó yá ẹ̀yin ẹgbẹ́ onílùdà. Ẹ jẹ́ káwọn olórí yà. Ẹ jẹ́ káwọn ìyàwó yà nù. Ẹ sọ̀rọ̀ sókè. Ó yẹ ìyàwó olórí. Ẹni èso ń kọ yín, ẹgbẹ́ onílùdà. Reliable Brothers and Sisters Club. The Reliable Brothers and Sisters Club. Ó yá. Ẹ má bá mi yàgòtò kẹ́tọ́ yàgòtò ẹ̀ lọ́ọ̀ṣì kékeré. Ẹ má máa ṣe báyìí nà. Àlàyé ni yìí nà màámi. Ẹ túraká. Ó yá ṣáàpà mi àtúraká. Màámi ó yá nà. Okó tẹ́jú sọ́rí ìgbà tẹ́jú. Mo pé o. Ẹ jẹ́ ká lọ́ọ̀ṣì kékeré ó ṣe yìí nà. Ẹ lọ́ọ̀ṣì kékeré. Ó ní ẹwẹ́yẹ ẹ lọ́ọ̀ṣì kékeré ẹwẹ́yẹ. Conjunction báwo? Conjunction lẹ́kẹ̀ẹ́. Wọ́n fẹ́ pa mí ni. Ṣé fẹ́ pa mí ni? Ẹgbẹ́ ló dúró. Ẹgbẹ́ yóò ní túká lágbára Ọlọ́run. Ẹ̀yin dé Afẹ́nifẹ́re ẹ̀sùn mọ́ bí. Ẹ wá bá bàbá mi ya fọ́tò. Bẹ́ẹ̀ bá ṣe ń bá wọn ya fọ́tò. Ẹ máa ṣọwọ́ kúrú sílẹ̀. Ẹ̀yin
Araba fans club ẹ máa múra sílẹ̀ lọ́mọ àṣẹ. ló kọ̀ báyìí. Tani DJ Pimpida. ẹ̀yin ọmọ Araba wa bá mi ló fẹ́ kékeré kọ́ máa celebrate that. àtìgbà táláyé ti dáyé kò sọ́mọ Àràbà tó ṣorí bù ẹ̀yin ọmọ Àràbà dá ẹ̀yin ọmọ Àràbà ẹ̀yà kọ́kọ́ ìyàwó ìyá mi tìkàtìkà ọmọ mi ló ní ṣe graduate. Bàbá mi ló ṣọjọ́ bí. ẹ̀wù kan yà ẹ̀yìn ẹ̀rú yín dẹ̀ bá ẹ̀dẹ̀ lọ parí kíni níbi ìjọba àwọn nìkan yà. Ẹ̀yà bá mi lè báwo tẹ̀ ṣe jẹ́. jíjẹ́ ni o kó gbé gbogbo ẹgbẹ́ ẹsẹ̀ gbẹ́ mọ̀. ẹ jẹ́ kó o má bọ̀ wá o. Jẹ́ káwọn nìkan yà. Ṣáyẹ̀ kan la máa yà. ó yá yàrá jù. ó yá ẹgbẹ́ sókè díje ẹ̀dá ẹgbẹ́ mi sókè ẹgbẹ́ mi débẹ̀. ọjọ́ àbọ̀ kí àwọn àwò ti pẹ́ nínú eégún. ta ló ń dún ta ló wà ń bẹ̀ tó ń dún. ẹ bá dá bàbá olóyè dúró. Celebrant dance ló kù. Celebrant dance ló kù kọjá kọjá ìjọ bẹ̀rẹ̀ òjò. àwọn ṣoríṣorí ló yẹ kó. apàṣẹ wà. àsìkò ìgbàgbọ́ yóò. tọrọ kékeré tó kẹsẹgbẹ kọ́bọ̀ láàrin gbogbo wọn. Àròyé tẹlifíṣàn Akàyìndé Gbẹ̀gbọ́n ó ti dé, ó ní ẹ máa wò nígbà gbogbo.